ó ti ṣe o, bàbá ti ṣe o, ó ti ṣe, ó ti ṣe o, bàbá ti ṣe o, ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o, ó ti ṣe. Ọmọ Yorùbá eléyìí bá èmi lẹ́rù o, eléyìí tọ́lọ́run tún ṣẹ̀ṣẹ̀ ṣe fáwọn ọmọ Yorùbá yìí ó yà mí lẹ́nu o. Tí n bá ní kó kàkà mà níwájú mi irọ́ ni mò ń pa o, eléyìí yà mí lẹ́nu, ó kọjá ọ̀rọ̀ ẹnu, azin ó kọjá nǹkan tí èèyàn lè rò kéèyàn gbé kalẹ̀. Ọmọ Yorùbá Ọlọ́run tútù ti ṣe kankan fólóyè Sunday Igboho tó jẹ́ pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí òun ni headline gbogbo pépà lórílẹ̀‐èdè UK báyìí. Ọmọ Yorùbá kábíyèsí Elédùmarè, eléyìí kì í ṣọ̀rọ̀ ẹnu, mo máa kà á jáde fún yín, gbogbo àjọ máa fetí gbọ́. Nǹkan méjì mo fẹ́ wá sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí. Ìyẹn ni ìgbésẹ̀ tí àwọn ọmọ Yorùbá kan tó wà ní ìjọba UK tí wọ́n gbé lánàá, ẹ̀rù Ọlọ́run bá mi. Ibi tí àwọn kan ti ń ṣe voice note tí wọ́n ti ń condemn olóyè Sunday Igboho. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá ẹni tó bá sọ pé Ọlọ́run ò sí pẹ̀lú ọmọ Adéyẹmọ, ẹ wá wo fídíò yìí. Ẹ̀yin tẹ́ bá sọ pé olóyè Sunday Igboho wípé owó ló wá, ebi ló pa, ẹjọ́ ẹ súnmọ́ bí, ẹ má bu ẹni bẹ́ẹ̀, ẹ kò súnmọ́ bí, ẹ wá gbọ́ fídíò yìí, ẹ bá wa sẹ́ni fídíò ìṣirò ẹni bẹ́ẹ̀. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa kí àwa kú oríire, pàápàá jùlọ àwa tó jẹ́ pé olóyè Sunday Igboho àti bàbá Akíntóyè àwọn la tẹ̀lé, ẹ já kí àwa kú oríire. Ṣé rántí pé wọ́n mú lẹ́tà kan lọ tí wọ́n mú lọ sí nọ́mbà 10? Ṣé rántí pé àwọn olóyè Sunday Igboho, bàbá wa olóyè Sunday Igboho àti bàbá wa Professor Banji Akíntóyè àwọn wọn lọ sórílẹ̀-èdè UK tó jẹ́ pé olóyè Sunday Igboho àti àwọn tí wọ́n jẹ́ officials committee tí wọ́n wà ní UK àwọn ni wọ́n lọ submit lẹ́tà yẹn. Nǹkan kan wá ṣẹlẹ̀ lánàá, ẹ̀rọ kódà kò yọ ìyá wa Kẹ́mi Bádénàkì sílẹ̀, wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà. Àná ni mo mọ̀ wípé, àná ni mo tún wá mọ̀ wípé àwa tá à ń support olóyè tá wà nílé iṣẹ́ là ń ṣe. Àná ni mo mọ̀ wípé àwa ọmọ Yorùbá à ń gbìyànjú. Àná ni mo mọ̀ wípé ẹni tó bá sọ pé tọmọdé ẹmọ bá wo Ọlọ́run á sọ dẹni tí ò jẹ́ nǹkan kan. Kábíyèsí Elédùmarè, ọ̀rọ̀ ìyá èmi lẹ mí mọ́ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀, màá ṣàbẹ̀rẹ̀ níbì kan. Lánàá àwọn senior citizens tí wọ́n jọmọ Nàìjíríà tí wọ́n base sí UK, they are more than 5 million tó jẹ́ Nigerian community. Yorùbá wà nù wọn, Igbo wà nù wọn, Middle Belt wà nù wọn. Wọ́n wá ṣe kankan lánàá, wọ́n organize meeting lákan. Ìjẹ́mọ̀ tó ṣe bẹ́ẹ̀, kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbàfẹ́ ni tọ́lọ́run bá gbà fún. Ọmọ Adéyẹmọ lọ́lọ́run fi iṣẹ́ yìí rán, ẹ jẹ́ ká gbà fún, ẹ jẹ́ ká gbà fún, no, ẹ jẹ́ ká gbà fún, ẹ jẹ́ ká gbà fún ọmọ Adéyẹmọ. Àwọn tó wà lókè òkun ni wọ́n ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí o, kò ń ṣe àwọn tó wà nílé o. Àwọn tó jẹ́ pé they are feeding well, àwọn tó jẹ́ wípé ayé dẹrùn fún wọn, àwọn tó jẹ́ wípé wọn lálàṣí owó, àwọn tí wọ́n níṣẹ́ gidi tí wọ́n ń ṣe jẹ̀ǹgbọ́ràn, kàwọn tó pọ̀ níṣẹ́ tó ń ṣe. Gbogbo nǹkan tí èèyàn ń ṣe láyé téèyàn ní òun làwọn tó ṣe kíní yìí ní. Àwa táwa wà nílé nígbà tí a ò mọ tó lọ mọ́, tí a ò rí nẹ́tíwọ̀kì mọ́, nǹkan tó wá kù ní wípé kẹ máa bú bàbá wa olóyè Sunday Igboho, kẹ máa fi wọ́n wé oríṣiríṣi nǹkan nítorí pé bàbá yìí dìde jà fọ́mọ Yorùbá. Ìbínú ẹ̀ làwọn tó dìde ìfi dìde. Mo máa ń sọ nígbà míì
tọ́lọ́run bá ń ṣe oore ibi la máa rò pò ṣe. Àwọn ẹni yóò dìde tẹ́lẹ̀, wọ́n dẹ̀ ní mítì yẹn wọ́n sọ ìdí tí wọ́n ṣe dìde. Wọ́n láwọn ò kí ẹ̀ ń tó bá ń Nigerian government tó fi àwọn síbẹ̀ ní kọ́ ṣe, because most of these people àwọn òṣìṣẹ́ ìjọba Nàìjíríà tó ń gbé ní UK ni. Kìmí ni wọ́n ṣiṣẹ́ lẹ́mbásì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá, kí má fi gbẹnu sọ̀rọ̀, because wọ́n ní kó má dárúkọ àwọn. Mo máa kà nǹkan tí wọ́n fi ránṣẹ́ sí wa, wọ́n ṣe press release. Nígbà tí mo kà nǹkan tó kọ, omi dẹ̀ ń jábọ́ lójú mi. Wọ́n ní lálàkọ́kọ́ àwọn jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ wípé mẹ̀sáyà ni olóyè Sunday Igboho jẹ́, àwa náà dẹ̀ mọ̀ yẹn tẹ́lẹ̀. Wọ́n ní àwa làwa ò mọ ohun tó lóyè Sunday Igboho ṣe. Wọ́n ní ìgbésẹ̀ tó lóyè Sunday Igboho gbégbẹ̀yìn yìí kò ṣe ti dynasty tí wọ́n tún lọ o. Mo sọ fún yín, mo ní olóyè Sunday Baba Akintoye rán wọn káàkiri, wọ́n lọ káàkiri, wọn kì í sùn, wọn kì í wo. Gẹ́gẹ́ mo sọ fún yín wípé Baba Akintoye is either drafting document, in Zoom meeting with some world power, either drafting document, doing meeting with some world power, and also making research. Bàbá yìí ò ní wọn kì í sùn, wọn kì í wo. Òun ní orí tèmi ṣe máa ń tẹ̀lé nígbà míì, nígbà tí bá bẹ̀rẹ̀ sí ní kí Ìgbòho tí mò ń sá Ìgbòho. Ẹnìkan ti sọ fún mi rí, mi ní dárúkọ ẹni yẹn. Ó ló dẹ̀ mélòó tó kì àwa báyìí. Ṣáwa náà gbìyànjú. Ṣé Ìgbòho nìkan ni? Ṣé Baba Akintoye nìkan ni? Ṣáwọn nìkan ló wà ní movement ni? Ṣáwọn nìkan ni wọ́n dá ṣe ni? Mo ní àbúrò mi kò rí bẹ́ẹ̀. Tá bá ti kí Ìgbòho ta kí Baba Akintoye, ó jẹ́ kẹ́ mọ̀ pa ti kí gbogbo ọmọ Yorùbá nìyẹn. Wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni? Mo ní bẹ́ẹ̀ ni. Ẹni tó tiẹ̀ jẹ́ kó máa bínú jù ni bàbá mi Ọláyọmí Kóìkì, wípé àbà tí bá kí Baba Akintoye tí mo kí olóyè kó yẹ kí máa kí àwọn náà náà. Ọláyọmí Kóìkì òkú ráyè bó kí tó bá kọ́kọ́ rí á kí ẹ, kó má kí tó bá rí ẹ ṣe ìbéèmà tí wọ́n ti pàdé severally nínú oṣù yá tí máa ń ra tó 10 times. Ìgbà mi ọ̀rọ̀ máa lọ wá kọ́ fà mí máa rí you know, Mr. Koiki is a very jovial person. Ẹni tó máa ń báyàn ṣe àwàdà tó yẹ pé he's not like this. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe no, kí n má wá distracted. Àwọn ẹni wọ́n gbé ìgbésẹ̀ kan tó lágbára. Kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé? Ṣé mo kí mo sọ, mo ní most of them are working for Nigerian government, some offline and online. Nigerian government ní èlò, kódà lára wọn àwọn tó máa jẹ́ bí àbí Interpol máa wà nù wọn, àwọn àkọ́kọ́ bẹ́ẹ̀ ṣàkókò máa wà nù wọn. Wọ́n dẹ̀ pè meeting more than 1 million people, or ju 5 million lọ, but more than wọ́n pè meeting yẹn. Wọ́n wà nínú hall kan. Kàwa òkúkú mọ̀, press release táwa rí ni. Wọ́n ṣe meeting lọ́wọ́, wọ́n dẹ̀ cut meeting yẹn. Wọ́n ní now àwọn ti rí nǹkan táwọn fẹ́ rí, àwọn ti rí ibi táwọn bàbá yìí ṣiṣẹ́ dé, ìsìn láwọn ṣẹ́ lè ràn wọ́n lọ́wọ́. Wọ́n ní àwọn ń fi àsìkò yìí fi declare open support fún ọmọ Adéyẹmọ, fún Baba Akintoye. Wọ́n ní nísìnyí Yorùbá have their full support. Àwọn tí mò ń sọ yìí, àwọn alágbára ayé tó wà ní UK, mi ní dárúkọ wọn, kò sí àwọn tájọ́ ṣe mídíà o. Àwọn tó jẹ́ pé they are well connected, torí wọ́n pé tó jẹ́ pé tí bá dárúkọ bí mẹ́ta mẹ́rin nínú wọn mọ̀ wọ́n, tí wọ́n ní big mighty business around the world. Àwọn tó organize kìíní yẹn àwọn ọmọ Yorùbá ni wọ́n. Some of them are in Nigeria here, mi ní dárúkọ wọn.
n tó rán mi, ohun tó jẹ́ kí n sọ ni màá sọ, ohun tí ò bá jẹ́ kí n sọ ẹ̀ ní gbọ́ lẹ́nu mi. Wọ́n ní nísìnyí báyìí àwọn ti lè tẹ̀lé olóyè Sunday Igboho. Ìgbà táwọn kan wá bí wọ́n pé ṣe wọ́n ti pé a wà pẹ̀lú Nigerian government, wọ́n ní pé kan tó bá wù Nigerian government ní kó ṣe. Òótọ́ tó wà bẹ́ẹ̀ ni wípé àwọn ti di ẹni tó jẹ́ olórí wọn pátápátá ó lóun declare support fún nǹkan tí Chief Sunday Igboho gbé dání. Ó ní òun ò force anybody, oníkálukú ló lórúkọ tó ń jẹ́ lọ́dọ̀ ìjọba. Ìwọ tó bá mọ̀ pé ìwọ náà o fẹ́ sọ òtítọ́ lénìí, ìwọ náà declare náà lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo wọn dẹ̀ declare support, wọ́n dẹ̀ play anthem Yorùbá Nation. Àwọn fídíò yẹn kó yẹ ká gbé jáde kẹrin, ṣùgbọ́n àní gbé jáde for their security reasons. Àní gbé jáde. Ibẹ̀ làwọn kan ti sọ pé ọba Adéyẹmọ ò ṣiṣẹ́. Àwọn pípù yìí, àwọn tó jẹ́ pé wọ́n ní fọ̀n, wọ́n ní èkánná tó jẹ́ wípé tí bá dárúkọ orúkọ ẹyọ kọ́nu wọn nísìnyí ẹ̀rù máa bà yín ẹ̀ ní belief. Wọ́n wá ránṣẹ́ sí àwọn àgbàlẹ̀ Yorùbá, wọ́n ṣe kọ̀ọ̀kan, wọ́n sọ pọ́ìntì kan tó jẹ́ pé pọ́ìntì yẹn mo sì máa sọ, bọ̀ kí n tó sọ kí n sáré jíṣẹ́ tí wọ́n rán sí àwọn ọba. Wọ́n láwọn rọ gbogbo ọba ilẹ̀ Yorùbá kó tètè ṣe kí ni, kó fún olóyè Sunday Igboho ní support tó yẹ àti tó tọ́, kí n tó gbé dání ní kíá kó lè bọ́ sí ní kíákíá. Tó bá dàbí pé irọ́ ni Mazi ń pa, ẹ jẹ́ kí sáré ka kíní fún yín, kí ka press release wọn, kí sáré ka díẹ̀ ń bẹ̀. Tí bá tiẹ̀ ká tán, this is their press release, torí orúkọ wọn mi nífẹ̀ẹ́ wọn jù. Now ẹ máa gbọ́ o, wọ́n ní Sunday Igboho is our God sent Messiah, says leader of Nigeria in United Kingdom. One of the leader of Nigeria in United Kingdom has said that Chief Sunday Adeyemo aka Igboho is the Yoruba God. Kabiyesi is the Yoruba God sent Messiah. The leader said this during a meeting of Nigerians in the United Kingdom. They said that their name should not be mentioned because of security reasons. Ṣé ẹ gbọ́, nítorí security wọn wà very very important. He maintained that the leaders should appreciate Igboho because he suffered a lot for the liberation of his people. The future stated nothing evil must happen to Sunday Adeyemo because we have some information that some people are planning to buy him. Ṣé ẹ gbọ́, wọ́n náwọn ní àwọn iṣẹ́ bọ̀ fáwọn tó wà ní UK tí wọ́n jẹ́ tó wà ní gọ́ọ̀mẹ̀ntì UK, information tó wọ́n máa receive àwa ò lè receive làjì ẹ̀, kẹ má jà tọ́ra wa. Gbogbo nǹkan táwa ń gbọ́ ìkó tó dọ̀dọ̀ tiwa làwọn ti gbọ́. Ìyẹn bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tó ń ṣe oríṣìí tí wọ́n ń ṣe gbogbo ẹ̀. Wọ́n ní àwọn information kan wà lọ́wọ́ àwọn lórí bí wọ́n ṣe ń plan láti pa olóyè Sunday Igboho. He said that Nigerian United Kingdom will do everything to protect his life. Wọ́n ní àwọn táwọn jẹ́ ọmọ Nàìjíríà, táwọn wà UK, ọmọ Nàìjíríà ọmọ UK, gbogbo tó bá gbà làwọn máa fún láti lè make sure pé àwọn dáàbò bo olóyè Sunday Igboho láti má lè jẹ́ kí àwọn Fúlàní mùjẹ̀mùjẹ̀ kí wọ́n lè rí kọ̀ọ̀kan ṣe fún wọn. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé kí wọ́n tó lè sọrú àwọn ọ̀rọ̀ yìí jáde ó níbi tíṣẹ́ ti dé. Torí tá bá ń sọ fẹ́yìn kan pé ẹ fọkàn yín balẹ̀, àwọn bàbá yìí ó sùn wọn owó. Ó máa ń dàbí pé à ń defend bàbá Akíntóyè ni àbá ń defend Chief Sunday Igboho. No, àwa wà ní system, àmọ́ bó ṣe ń lọ. Mo wà nínú inner campus, kò sí ohun tó fẹ́ ṣẹlẹ̀ àbí tó bá fẹ́ ṣẹlẹ̀ tí mi ní sí lára àwọn tó máa kọ́kọ́ gbọ́. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀,
or ìkọjú orí kọ́ ló fi ṣe. Now he said that Nigeria United Kingdom will do everything to protect his life. They said Obas in Yoruba land should give Igboho full support in making sure that his vision for Yoruba is realized. Tẹ́ bá rántí rí pé mo sọ fún yín pé gbogbo àwọn ọba 85% ọba ilẹ̀ Yorùbá wọ́n ti dúró sórí ẹsẹ̀ wọn, wọ́n ti dúró wámúwámú. Àwọn gọ́vnà kan náà wà tó jẹ́ pé wọ́n ti dúró tán but a lè gbọ́ lẹ́nu wọn. Gbogbo yín náà lè rí nǹkan tó ṣẹlẹ̀ táwọn governors tí wọ́n pe meeting pọ̀ fẹ́ ṣe joint security tó máa yàtọ̀ sí Àmọ̀tẹ́kùn. Ṣé mọ̀ pé Àmọ̀tẹ́kùn wọ́n ti politicalize ẹ̀. Àmọ̀tẹ́kùn táwọn bàbá wa fẹ́ dálẹ̀ ńgbà yẹn kò kí ń ṣe Àmọ̀tẹ́kùn tó máa lọ máa gba fọ́ọ̀mù ẹ̀ lórí social media. No, Àmọ̀tẹ́kùn tó jẹ́ pé ìbílẹ̀ ni ọmọ àgọ́ wọn lágbára, wọn á ṣe gbogbo ẹ̀, wọn á dẹ̀ ní wọn á gbé wọn lọ sídìí èṣù, ìdí Ògún, ìdí Ṣàngó, ìdí Ọya, ìdí Ayílála, ìdí Ọ̀ṣun, ìdí Ọbàtálá. Wọ́n máa gbé wọn lọ sí ìdí òrìṣà, more than 15 to 20 idols tó máa lọ búra wájú ẹ̀ pé ìjọ táwọn bá gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá Ògún láka yóò ṣùrù mọ́lẹ̀, olómílé fẹ̀jẹ̀wẹ̀ kò láṣọ lé fìmọ̀ kí mọ̀ búra, kó fàwọn búra, kó fẹ̀jà wọn yílẹ̀. Ìjọ táwọn bá fi agbára tó fún wọn, táwọn bá fi oppress ọmọ Yorùbá, tàbí tó bá fi jalè, tàbí tó bá fi jíyàn gbé àbí nǹkan kan, débi ń pé kò sẹ́ni tó bíire nínú wọn tó máa lè constitute nuisance, tó máa rí Fúlàní tó máa gbówó lọ́wọ́ ẹ̀ tó máa filẹ̀, kò ní sí yẹn. Now ẹ máa gbọ́. They advised the President of Nigeria, Senator Bola Ahmed Tinubu, to make sure that Yoruba are not neglected in his administration. The interests of Yoruba nation should be of paramount importance to him. Ṣé ń gbọ́ pé kí bàbá Tinubu kó má neglect ọmọ Yorùbá, kó wá jẹ́ paramount, kó jẹ́ priority. Ọ̀rọ̀ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kó má fi ṣeré, kó má fi gamble. They also encourage Sunday Igboho to continue his good work for Yoruba land. Wọ́n ṣe sólóyè Sunday Igboho náà pé káwọn náà ṣe kí ni kó continue good work wọn fún ilẹ̀ Yorùbá. Àwọn pípù yìí wá lára àwọn kan wá béèrè lọ́wọ́ wọn bóyá lára àwọn pírẹ́sì tó wà bẹ́ẹ̀ ni o, bí lára àwọn journalist ni I don't know. Ìyẹn sọ fún wọn pé kí ló dé tí wọ́n ṣe ti ṣe kínní látijọ́ yìí tó wá jẹ́ ìsìn yìí táwọn ọmọ Yorùbá kan dìde tó ń gbó lóyè tó ń ṣe gbogbo ẹ̀ ni wọ́n ṣe ṣe. Wọ́n nítorí nǹkan méjì ni. Wọ́n ní alákọ̀ọ́kọ́ àsìkò tọ́lọ́run fẹ́ jẹ́ káwọn dá sí lélẹ́yìí. Ẹlẹ́kejì, àwọn kan ti jáde rí bólóyè Ìgbòho ṣe jáde yìí tó jẹ́ pé orúkọ wọn ni gbogbo lóòótọ́ tí wọ́n lè máa láòdù tó yìí o, ṣùgbọ́n àwọn náà ti sọ pé nǹkan táwọn gbé dání rè rí nígbà kan, bóyá 30-40 years ago I don't know, bóyá kò dẹ̀ tó bẹ́ẹ̀ I don't know. Wọ́n náà ẹni yẹn nígbà tí wọ́n dìde wọ́n lérí wọ́n ṣe gbogbo ẹ̀ pé Yorùbá ń lọ, wọ́n ní federal government agbọ́ allegedly I was not there. Wọ́n ní bí àwọn Fúlàní lórí burúkú yìí bó ṣe sọ búburú sí wọn báyìí wọ́n hàn ni, tó túmọ̀ sí wípé kò kí ń ṣe pé ẹ̀jẹ̀ òmìnira ilẹ̀ Yorùbá yẹn wà lára wọn. Pressure group ni wọ́n ọkọ̀ bẹ̀ pressurize government kó gba gúgúrú ni. Wọ́n ní so ìdí táwọn ṣe step back nìyẹn tẹ́lẹ̀ pé ikú tó pẹlẹ́dìyẹ kò gbọ́dọ̀ tún peléwúrẹ́. Ẹ̀jẹ̀ wọ́n bá wa Yorùbá
ọ̀rọ̀ ara wájú la fi máa ń kọ́gbọ́n, àkífẹ́ fò ara wa kọ́gbọ́n, ọ̀rọ̀ ọlọ́rọ̀ la máa fi ń kọ́gbọ́n. Ìran Yorùbá nìyẹn. Tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́nìkan, a wò pé kí ló fa kí ní tó ṣẹlẹ̀ sẹ́ni? Báwo lẹ́ni ṣe lè prevent ẹ̀ kó má ṣẹlẹ̀? Kílítì kan ẹ ṣe ẹ mọ̀, wọ́n máa wá ọ̀tún, wọ́n á wó sí, wọ́n á wájú, wọ́n á wẹ̀yìn, wọ́n á wò pé kí ló lè jẹ́ kíkí ní ìṣẹ̀lẹ̀? Ṣé kò wà avoidable ni? Wọ́n ní òun ló fà á o. Pé ṣùgbọ́n nísìnyí níbi tí àwọn rí tí iṣẹ́ bàbá Akíntóyèdé àti Chief Sunday Igboho, àwọn ti rí 100% assurance nísìnyí wípé Yorùbá máa lọ, pé wọ́n dẹ̀ mí yẹn, pé wọ́n ṣe fowó rà. Ṣé mọ̀ pé kí irú àwọn high profile people bẹ́ẹ̀ kí wọ́n tó lè sọ̀kọ yẹn, á ní ohun tí wọ́n ti gbọ́, ó máa ní ohun tí wọ́n ti rí. Ṣé mọ̀ pé ọwọ́ àwọn tó wà lóyìnbó ó yàtọ̀ sọ́rọ̀ àwa tí a wà ní Nàìjíríà yìí. Nàìjíríà ni wọ́n ti fẹ́ ló sọ̀kọ fún ẹ, tí wàá dẹ̀ máa gbé káàkiri, tí wàá dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀. Ṣùgbọ́n àwọn yẹn gan ni àfíjí ni. Ìròyìn kò tó àmójúbà wájú tí wọn o. Àwọn máa fẹ́ fojú rí nǹkan báyìí pé lóòótọ́ nìkan yẹn rí bẹ́ẹ̀ kó tó di pé wọ́n ṣe anything. Kó tó di pé a máa bọ́ sí ìpele kejì ọmọ Yorùbá, ẹ má gbàgbé, ẹ ti ń gbàgbé mi. Mo sọ fún yín, mo ní mo fẹ́ kúrò níbi tí mo ṣe bó rànlẹ̀ yìí náà ti gbọ́ sí táwọn kan ti voice note evidence wà lọ́wọ́ mi. Níbi táwọn kan ti ń ṣe voice note tó náà máa wá pa ìbí mọ́lé, tó náà máa pa gbogbo àwọn táwọn pẹ̀lú Chief Sunday Igboho. Wọ́n dẹ̀ sọ àwọn tí mọ ibi tèmi ń gbé, àwọn ti ṣe kinní kan kọ́ ń bọ̀ wá pa mí mọ́lé nǹkan kan. Lóòótọ́ igbá là ń pa ẹnìkan kì í pa o, èmi ò dẹ̀ fọ́ fún wọn, but mo ti sọ́nà tẹ́lẹ̀ pé ibi tí mo wà kò wà comfortable fún mi, that I want to move out. Ẹ support mi. Gbogbo tó kù tá a wá sí gan bóyá bí 1 million tá a máa fi kún tàbí lọ fi gba bòmí. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́kejì, àwọn irinṣẹ́ tí mo sọ fún yín, àwọn equipment díẹ̀díẹ̀ tá a fẹ́ rà so that iṣẹ́ yìí á tún máa yá jù báyìí lọ. Mo sọ fún yín pé mo need the desktop, pé mo need the mixer, mo need the standard generator àti professional microphone, camera tó máa ń zoom, standard drone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ nísìnyí báyìí ó tún ti ń wọ bí àbí 6.5 million padà tí mo need, torí everyday nìkan ń gbówó lórí. Ohun tá a fẹ́ rà ìgbọ̀n kò ní bá fẹ́ rà kó tó máa kún everywhere. Tá a bá ṣe 6.5, tá a bá ṣe sórí ibi tí mo wà yìí, bóyá gan ló wọ 2 million plus. Bẹ́ẹ̀ ni ẹ support Masbi TV. Àwọn equipment tá a fẹ́ rà ká lè rà conveniently. Gbogbo ẹ̀yin tó náà bá bùkún fún ẹ lè fún wa super sticker, super chat, tàbí kẹ́ join membership wa, tàbí tẹ́ bá dẹ̀ fẹ́ support wa via bank account, GT bank account wa náà ṣì là ń lò 021 41 68704 021 41 68704 021 41 68704. Williams Olúwatósìn Ìzànú lè máa rí lórí ẹ̀. Ẹ support wa, ẹ má wù dá kíní ìdá wa, kò ṣe dá ṣe. Ṣùgbọ́n pé mi ju fídíò lẹ̀ lánàá, kò sí pé kò wù mí, ṣùgbọ́n agbára ni ò sí. Ibi tá wà yìí, Ọlọ́run ló máa ṣàánú. Ṣé mọ̀ kó ti di pé ká má dúró lójú kan mọ́ sí ẹ̀yin tẹ́ dẹ́gbẹ́ tuntun sílẹ̀ tí ààrí ti yín rò, tí ẹ̀dẹ̀ ṣe voice note pé máa wá pa wá mọ́lé, kẹ́ gé orí wa, ṣe kíní kan. Ṣé ẹ̀yin tẹ́ fẹ́ gba òmìnira ni? Ẹ̀yin tẹ́ ń kọ́ dé màá wá rè, tẹ́ ń sọ pé Chief Sunday Igboho ló pa fọ́mọ Yorùbá. Nínú ẹni tó ń parọ́ fẹ́yàn káàtì wá gbà pé wọ́n ló ń pa, ẹni tó ń parọ́ àtẹni tó ń pààyàn, ṣé ẹ lè fi wéra wọn? Kábọ̀ sí ń bọ̀ sí àwọn pípù yóò parọ́, ẹ kò fẹ́ destroy wọn ni, kẹfẹ́ take glory iṣẹ́ tẹ̀ ṣe. Mélòó nínú yín ló lè jáde síta kó lọ ṣe ohun tó máa dé ẹmọ́ ṣe yẹn? Mélòó nínú yín ló lè ṣe? Mo sọ lẹ́ẹ̀kan, mo ní ọ̀nà fẹ́ wá pa wá mọ́lé, ọ̀pọ̀lọpọ̀ rúùpù rọ́mù ń pa. Ẹ jẹ́ sáré kíkọ
àwọn bíi mẹ́ta ni wọ́n sọ bò máa kọ́ play voice note ẹyọ kan fún màá play ibi tí wọ́n ti sọ ẹ máa gbọ́ o. máa tọrọ owó lọ́wọ́ àwọn aráàlú òyìnbó àwọn tó ti kórè wọ́n ti mú orúkọ àwọn èèyàn wọ́n ti lọ kó sínú ògbó nígbà tó bá ṣe tọ́ra fẹ́ gba Yorùbá ilẹ̀ Yorùbá gbogbo la máa kámọ́lé la máa gé olórí gé lápá dànù ká máa pamọ́ dànù níwọ̀n ní jẹ́ kárí gbà ìṣèlérí nìyẹn èmi ló kéde àfihàn ni mo sọ bẹ́ẹ̀ tá a bá ṣe tọ́ fún wọn gbogbo wọn pátá la máa padà nù la máa ra ìpa fèsì àwọn tàbí fèsì la máa gbalẹ̀ wa. sẹ́yìn náà ń gbọ́ ọmọ aká wa mọ́lé wọ́n á pa wá nítorí pé àwa ń dí àwọn lọ́wọ́ ṣé ẹ jáde síta ẹ lọ ṣe ohun tá a fẹ́ ṣe àníkẹ́ má ṣe ohun táwa jẹ́ kó máa yé yín ni pé ẹ má torí pé ẹ fẹ́ gbẹgbẹ yín sókè kẹ́ wá máa sọ̀rọ̀ tí ò lọ mo kọ mọ̀mọ́ play voice yẹn fún yín kẹ́ lè mọ̀ pé léwu kì í ṣe pé wọ́n ní ohun tí mo lé evidence lọ́wọ́ nìkan tí mo sọ kò dẹ̀ kí í ṣòun náà ó ní nuisance kan náà tó wà Nàìjíríà tóun náà sọ wí ẹ̀ gbogbo ẹ̀ la bá wọn tọ́jú pérépéré ẹni tí ó lè dání mú tó fẹ́ máa dènà dé ní àjẹkún ìyà ló máa jẹ kí lẹ fi ń ṣeré yìí gbogbo yín lẹ mọ̀ pé ọ̀pọ̀ olóyè Sunday Igboho atátó iyọ̀ ọdún omi ti wà láàmú ibikíbẹ̀ náà la ti gbọ́ tí màá kan sọ̀rọ̀ tó ní kò ṣe torí Yorùbá nation ni wọ́n ṣe ń lé ṣe Sunday Igboho káàkiri pé ó ní nǹkan míì tí wọ́n ṣe àwa ọmọ Yorùbá aláìkí ọ̀tẹ̀ aláìkà àbòsí tabarẹ́ni tọ́lọ́ ń gbéga tọ́lọ́ ń fi hàn gbogbo ayé bá ṣe máa já wálé la máa lé ṣé n tó kàn ní pé kẹbẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ó kà àwọn tẹ́ fẹ́ pa yẹn eṣinṣin ni wọ́n àbáwọn tẹ́ fẹ́ pa yẹn gan mélòó lẹ lè mú nu wọn ọ̀pọ̀lọpọ̀ yín tó ń sọ̀rọ̀ ìtẹ́bárólé Sunday Igboho ẹ̀ tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ òkèèrè ni kí la sọ tí yóò bàdì èmi ò bá má dá sọ̀rọ̀ yín torí mi ò torí ọ̀rọ̀ pé wọ́n ń gbèjà ẹ̀yọ̀kọ́ lélẹ̀ torí pé wọ́n dárúkọ mi nínú gúrùpù yẹn ni mo ṣe jáde síta sọ̀rọ̀ ẹni tó lè evidence tó pè mí lólè mo máa ń sọ ní gbogbo ìgbà pé èmi jẹ́ ìkànnú àwọn mídíà tó jẹ́ wípé kíní yìí ó ń ṣe taratara tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ni àwa ti ń pariwo pẹ̀lú dáǹsì for more than 19 years fídíò tó sọ mí di ẹni tí gbogbo ayé mọ̀ is more than 16-17 years ago níbo ni gbogbo yín wà gbà yẹn àìtí lálàá pé Yorùbá nation máa ṣẹlẹ̀ fídíò tó sọ mí di ẹni tí gbogbo ayé mọ̀ mass burial for all our leaders ọkàn tèmi ní ẹlòmíì tó jẹ́ èjì mi times 10 kò ní nígbà tèmi sọ̀rọ̀ yẹn gbà yẹn ta ló bíire kó sọ irú ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọmọ akínla wà mo dẹ̀ máa ń sọ mo máa ń tún sọ àwa arípolóyè Sunday Igboho gbòótọ́ dání la ṣe ń tẹ̀lé wọn olóyè Sunday Igboho wọn ò fẹ́ anybody wa ní wọn kọ̀bọ̀ mo fi Ọlọ́run Elédùmarè búra fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé mi lọ bá wọn kọ́kọ́ fún mi ní wọn kọ̀bọ̀ yìí but ẹni tó bá ń sòótọ́ nínú ẹni tó fẹ́ fún wa lówó tó fẹ́ bà yí àwọn èèyàn wa jẹ́ àtẹni tí ó fẹ́ fún wa lọ́jọ́ iwájú tí ó lówó tó fẹ́ fún wa ta ló jẹ́ ká tẹ̀lé ẹ bá wa kọ sí comment section ẹ wá rí i pé ẹ fẹ́ bà ti bàbá yẹn jẹ́ kọlọ́run fún yín ṣe ẹni ẹ ṣé kò lè jáde kó sọ̀rọ̀ wáwọn ọmọ Yorùbá máa gbèjà ẹ wọ́n máa ṣe kinní kan wọ́n máa ṣe gbá wọ́n á gbèjà ẹ wọ́n á ṣe gbá ẹ̀yin náà ẹ jáde ẹ ṣe starting kólóyè káwọ àtàwọlé àti bòdì ká ṣe finishing gbogbo ayé ló mọ̀ pé táwọn bá máa jáde káàní yọ jáde láéláé a máa sọ à ń bọ̀ ìjọba yìí tẹ bá dẹ̀ wò dáadáa anytime tá a bá ti sọ pé a fẹ́ ṣe nǹkan làwọn pípù yìí ló máa ń jáde tọmọ náà fẹ́ dá wàhálà kan lẹ̀ ṣe rántí ti tó ní tìrì tí mo sọ fún yín mo gbogbo ẹnu ni mo fi sọ mo fi Ọlọ́run àlàyé búra fún gbogbo ọmọ Yorùbá tó wò mí káàkiri àgbáláyé 2022 ni Yorùbá nation bá ti gbòmìnira olórí burúkú ọmọ aṣẹ́wó tó pe àríyàwó Abíọ́lá yìí
òun ló da gbogbo kìíní yẹn rú tó sáré lọ ṣe declaration ṣé bó ṣe ṣe nìyẹn tí gbogbo àwọn tó pọ̀ tẹ̀ fẹ́ ràn wá lọ everybody súnmẹ́yìn ni pé kí lélẹ́ ìdánwò yìí declaration yẹn sì níbo ló ti work nísìnyí báyìí Dúpẹ́ ti bà nǹkan jẹ́ òun ti parẹ́ máyé lára nobody is hearing anything about that mi ti ẹ̀ mọ̀ bóyá ó sì wà láyé bóyá kò sí láyé mọ́ ojú gba àwọn èèyàn ti là a lot of people ti wá kúrò lẹ́yìn ẹ̀ nísìnyí ìtìjú ò lè jẹ́ kó padà sọ́dọ̀ ṣe Sunday Igboho most of them wọ́n ti padà but some of them ò tí padà ìtìjú ṣọ́sọ fún yín iṣẹ́ tó máa bí ẹmọ́ ṣe tá a rí tá a fojú rí òun la ṣe ń tẹ̀lé wọn it's not for anything it's not for anything a tẹ̀lé wọn nítorí wípé wọ́n gbé òtítọ́ dání wọ́n gbìyànjú tí a fi ń gba ọmọdé ẹmọ bá lóun òfin gbá mọ́ ìtó ti fi hàn lè parẹ́ ta ló ti nǹkan tó máa dé ẹmọ ṣe ní Nàìjíríà ta ló ti ṣe wẹ́ẹ̀rì tó mu jẹ kí lẹ́ fi ṣeré yìí ta ló ti ṣe níjọ́ tí bí wọ́n ṣe lọ ká olóyè Sunday Igboho mọ́lé ta ló ti ká mọ́lé bẹ́ẹ̀rì tí wọ́n dẹ̀ kọ̀ǹfàmù pé wọ́n rí tó dẹ̀ mú jẹ ọ̀kọ́lọ́ǹgọ́ sọ̀rọ̀ ó ní ìwọ tó bá sìn mí lọ́nà tẹ́nìkan ò sì ní rí màá ṣeun tí mi ṣe rí fẹ́nìkan màá ṣe fún ẹ mọyì àwọn àgbààgbà Yorùbá tí wọ́n ti pàdánù tí wọ́n ti ẹ̀ ṣe ìdásí mẹ́wàá kan tó Olóyè Igboho ṣe tó yẹ pa bẹ́lẹ̀ ni wọ́n ti ń sọ wọ́n waste wọn dànù bàbá Bọ́lá Ìgè wọ́n push fún Yorùbá nation wọ́n pa wọ́n bàbá wa Victor Banjo tó jẹ́ ọ̀gá ogun tí wọ́n lọ bá bàbá Wọlé Ṣóyínká gbà yẹn pé àwọn fẹ́ gbé àwọn gbèsè kan tó máa jẹ́ kílẹ̀ Yorùbá dá dúró tí bàbá bá Wọlé Ṣóyínká gbéra tó lọ sọ fún Ọbásanjọ́ tí bàbá Ọbásanjọ́ tá dé padà gbọ́ I was not there tá gbọ́ lórí news wọn náà lọ sọ fáwọn Fúlàní yẹn wọ́n dẹ̀ mú Victor Banjo wọ́n padà nù. A lot of things mélòó la fẹ́ kà nínú àwọn ògo Yorùbá tí wọ́n ti Abíọ́lá ń kọ́ ṣèbóun ni Babangida ń jẹ́wọ́ yìí ẹ mọ̀ pé ó ti pẹ́ tí Fúlàní ti kó ìra Yorùbá àwa Yorùbá la máa ń tọ́nà wẹ́bí kiri ẹbí tí ò sọnù a máa wá kiri kó tó di pé màá bọ́ sí pèlè kejì ẹ ká sáré dé ọ̀dọ̀ bàbá Máyégún tó wà fẹ́. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú bomi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò ó bá rí bí ògògò sísẹ́lẹ̀sẹ̀lẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lólórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹ̀kọ́ akọ́nabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lalala bí iná àjẹrù táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú lórí ọkiri ojú ogun àgbógbó rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aláyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọdọ lọ a kìí bórí olóńgbò ní ògún ìwọ náà rẹ yóò tá rẹ ló kọ lọlọ. ẹ káàbọ̀ padà yín ènìyàn wa bàbá Máyégún jẹ́ ògbóǹtarìgì babaláwo tó gbọ́ fábẹ́ níwájú ó fẹ́ dira ni ó fẹ́ ṣẹ̀bẹ̀ àwọn àgbà ni ọṣẹ àánú ni oògùn tajà ni ó fẹ́ gbàwé ìgbélùú ni olórí ọkọ olórí aya anything spiritually ẹ má sọ mi ìmọ̀ wọn rí I am just doing this torí gudugudu méjì àyà mẹ́fà tí mo ti gbọ́ nípa wọn mo máa ń sọ mi ìmọ̀ wọn rí ṣùgbọ́n iṣẹ́ wọn ló ń polówó wọn náà kí n tó bọ́ sí pèlè tán ẹ̀ka tó sáré dé ọ̀dọ̀ bàbá Láàólà Bítàtì. Láàólà Bítàtì ẹkùn tí ń pọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ kẹ́sì ìyákàlù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart
T ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Láàúlá Bitter T ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàúlá Bitter T yóò bá wọn dáadáa. Ìṣòro ara ríro ń kọ́ Láàúlá Bitter T òun ni kẹ́ ẹ pínlura láti wáyé gbòógì Láàúlá Bitter T rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bá ráyè rí inú ẹ̀jẹ̀ tí kẹ̀jẹ̀gbọ̀n lọ́wọ́ Láàúlá Bitter T gbèrúra kò rí ìyàtọ̀ ọbẹ̀. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa. Láàúlá Bitter T ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì. Ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré tó dẹ̀ fẹ́ kó tóbi sí size tó fẹ́ láì ní any side effect, tàbí ìwọ tó fẹ́ kí nǹkan ọmọkùnrin yẹn kó máa kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n, tó fẹ́ àdúdùn tó gbóná áwáń, tàbí ó fẹ́ pẹ́ lórí ẹ̀, kó oògùn orí ìyá wa kó máa lo 5 minutes. Àwọn ìyá wa ò fẹ́, kódà gan àwọn ìyá wa ò fẹ́ ká lo 10 minutes, wọ́n fẹ́ jẹ́ ká lò jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn ló fi máa mọ̀ kó dúró tán. Ẹ pè Láàúlá Bitter T. Prostate cancer ni, kidney problem ni, liver problem, any type of disease tẹ́ mọ̀ pé ó ní cure, ẹ pè Láàúlá Bitter T. They deliver all over the world. Mo lè fọwọ́ wọn sọ̀yà. Àti ẹni tó ní kidney problem tí wọ́n ti condemn ní UK, evidence ẹ̀ wà lọ́wọ́ mi, tó ní transplant ló máa ṣe. Ó dẹ̀ mú nọ́mbà wọn lórí péèjì mi, ó dẹ̀ pé bí mo ṣe ń bá yín sọ, I swear mo fi Ọlọ́run ṣẹ̀rí fún yín. Wọ́n ti wá ṣe testimony wọ́n mọ tó ní kidney pé kódà gan kò lọ fún diagnosis mọ́, kò lọ fún anything, wọ́n kò ti fèsì iṣẹ́ báyìí lẹ́ni tó jẹ́ pé ẹ̀mẹ́ta Monday, Wednesday, Friday ló máa ń lọ fún appointment. Ẹ jẹ́ ká mọ ìyá ara wa. Láàúlá Bitter T wọn ní disappoint yín. Ẹ má gbàgbé ẹ like, ẹ share, ẹ comment torí kí mi fẹ́ kó gùn jù. Ẹ subscribe, ẹ kọ opinion yín sórí fídíò yìí. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé olóyè Sunday Igboho they are our Messiah. Lóòótọ́ a lè fẹ́rú ẹ̀ kù, a lè ṣe ká má rí irú ẹ̀, ṣùgbọ́n ẹ̀rù lè bà mí. Lágbára. Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà. Iṣẹ́ tẹ̀síwájú. Mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa emeritus merited intelligent professor Adébánjí Akíntóyè Stephen, bàbá gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, àti àtọmọ wọn bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rí kánárì rẹ̀. Ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ kọ́, ládé Aláàfin ò ládé, adé aládìkún la gbà f'Aláàfin, òjò pàṣẹ kẹrẹ má dẹ ọmọ Àtìbà. Kábíyèsí olúwa mi Ìgbòho òòṣà.